àṣejù àwọn àáfàá yìí tí wá ń pọ̀ jù o èpè ńlá ni wọ́n ń fi K1 ṣẹ́ lórí ọ̀rọ̀ pé àwọn àáfàá ganu sílé òun wọn ganu sí. kódà ní báyìí wọ́n tiẹ̀ ti wá fún K1 the ultimate Wasiu Ayinde ní ọjọ́ méje gbáko Kofi Bebe bí bẹ́ẹ̀ kọ́ wọ́n ní gbàdógbàdó yóò gbowó àgbàdo lọ́wọ́ Wasiu Ayinde o. ẹ wo nínú fídíò yìí ẹ gbọ́ oríṣiríṣi táwọn àáfàá alákatakítí yìí tí wọ́n tún ń sọ àti èpè ńláńláńlá rẹ̀bẹ̀ndẹ̀ tí wọ́n ń fi K1 the ultimate ṣẹ́. tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ lélẹ́yìí tẹ̀ ń darapọ̀ mọ́ mi lórí ìkànnì ẹ̀ bá mi click lórí subscribe button kẹ̀dẹ̀ like kẹ̀kẹ́ share. ẹ wo ẹ wá gbọ́ oríṣiríṣi ọ̀rọ̀ burúkú tí àwọn àáfàá tí wọ́n ń sọ sí K1 the ultimate o. ìtẹ́lájú Wasiu ṣeun páláwọ̀ àfa ń gẹnu sí un kò dùn mí tọ́pọ́lọ́jì tán ní ká ṣe tán láwọn ò ní ṣe. Allah lè á bọ̀. lákẹ́nu ẹ ìyẹn ló dùn mí jù. ẹ wá ná ṣé kò sáfà mọ́ ni bó bá ní ò sáfà mọ́ kò sọ́ láwọn ọba mọ́ lórí káwọn èèyàn wá gẹnu kì í ṣe problem. àdámọ̀ ṣúgà tí ṣúgà bá ti dùn yóò rẹ́rà pé bò ó ń bílẹ̀mù ọlọ́run kó fi tán gẹnu sísí ọlá nu. Allah. so déédéé bó ṣe wá wí wọ́n wá ń gẹnu kò lè fọlọ́hún ọlọ́run tó plọ́ọ̀gì ẹ̀ ni ó lè yọ yóò sì yọ tán gẹnu sí kò ń bẹ̀ kò lè. Allah. kọjọ́ méje tó wá pé tá a bá tẹ́ńdà apọ́lọ́jì sẹ́yìn tó tọ́lọ̀ wọ́n fún ayọ̀ kò ní sọ o ìjọ tọ́lọ̀ bá lérí aburú sí yàn náà kọ́ ni máa ń bẹ̀rẹ̀ o. Allah. ìjọ nǹkan ni ó bẹ̀rẹ̀ o àmọ́ yóò bẹ̀rẹ̀ kèé ṣépè torí wọ́n ti ta gbogbo àfa yìí láyà lójú àwọn àfa àtàjòkù àìsùn ni ẹ̀ ní tẹ́fẹ́ sapọ́lọ́jì fún. àwọn wọn lálà sí rẹ làwọn àfa ni wọn ń dànù bẹ́ẹ̀ni bá tiẹ̀ wá gbé ọ tó sì wíwọ́n ló wí a word take apology I'm very sorry gbogbo bí tó bá ní agbára sí kó máa sáré káàkiri yóò parí láìpẹ́ yìí. àwọn wọn lálà sí rẹ làwọn àfa ni wọn ń dànù bẹ́ẹ̀ni bá tiẹ̀ wá gbé ọ tó sì wíwọ́n ló wí a word take apology I'm very sorry kò ní dáa fún ọ wọ́n bá ní òní mímọ́ ó tó sì tẹ́ èkú ni. Amẹ́ríkà tí wọ́n ní kò sọ́lọ́ wọ́n ti bọ́lọ́ nísìn. Owó tí wọ́n mú ti wà látọ̀dọ̀ Ọlọ́run ti wà ojú aburú tó rọ̀ Amẹ́ríkà yóò sọ sínú lẹ́yìn tọmọtọmọ. ẹ lọ farabalẹ̀ wọn náà tẹ́ bọ́lá àfa àtọ́láyé àṣefáàrí o àṣefáàrí àmọ́ kábíyè hàn àwọn tó ọmọ lọ́mọ àwọn tó ẹjọ́ pàdé ní ìpàdé lọ́mọ àwọn ọmọ bẹ̀ àwọn ọmọ jàlùkọ́ àárín lọ iná làásì kékàkiri mo ti jí látàárọ̀ ìpè jílẹ̀ fi sú mo ti kọ́ ọmọ tó wúlò àárọ̀ yìí tí mo tún fi jáde wá sílẹ̀ ní ìṣe káàkiri láyé ìtumọ̀ fún mi pé tó ṣàìsùn fọ́jú wọ̀nyí òun wọ̀ ní mi ìsìlá wọ́n mi yẹ̀rá jù á tún ṣàìsùn lé wa. Ìwọ ni àwọn àfáà kan lè dá padà lọ́dọ̀ ẹrú Ọlọ́run kan. Ìwọ ni àwọn àfáà kan lọ dá padà lọ́dọ̀ ẹrú Ọlọ́run kan jò níyìn. Àmọ́gbà tẹ́rì rẹ ti dàrú. Àmọ́gbà tó ti yá wèrè tẹ́rì rẹ ti dàrú. Ó ní àwọn àfáà wa ganu sílé òun. Àwọn àfáà wa ganu sílé òun. Ilé wo ni wèrè kọ́? Ilé wo lọ kọ́? Owó wo lè lérí ibú ní? Owó wo lè lérí ibú ní? Ìwọ alágbe. Ìwọ alágbe ìwọ mọ̀ sí. Kágbe wá gbé ọ̀tún. Kágbe wá gbé ọ̀tún bùn ọ ní owó. Ó ní àwọn àfáà wa ganu sílé. Wọ́n wá ganu sóhun ìwọ tó ti yá wèrè. Àwọn àfáà tí wọ́n wá pé ìwọ Islam. Wọ́n wá pé ìwọ Islam. Tí wọ́n bá tiẹ̀ ti yẹ ẹlẹ́bọ. Tí wọ́n bá ti yẹ ẹlẹ́bọ. Ṣebí ìyá rẹ̀ ọ̀sẹ̀bọ. ẹ gbọ́ èwo lè pè lẹ́nu àwọn àáfàá Ọlọ́run èwo tún ni threatening tẹ́ ẹ wá ń fún K1 the ultimate lọ́jọ́ méje gbáko Kofi Bebe pé tí ò bá bẹ̀bẹ̀ gbàdógbàdó yóò gbowó àgbàdo lọ́wọ́ rẹ̀. àhá eléyìí tún lágbára o àbálájọ tí wọ́n fi ń pè wọ́n lẹ́lẹ́sìn ìmọ̀le ṣé bí Muhammadu náà ṣe pé ìpè sójú ọ̀nà ẹ̀sìn Islam rèé ṣé bẹ́sìn àlàáfíà ńlẹ̀ ń pe ẹ̀sìn Islam ni kí ló wáá fa ìpè ńlá àtèpè ràbàǹdẹ̀ àti threatening fún bàbá oníbàbá. ó jọ pé ó yẹ kí wọ́n fi ọwọ́ ṣìkún òfin mú gbogbo àwọn àáfàá ìlépè wọ̀nyí tí wọ́n ń threaten K1 the ultimate lórí ayélujára lórí wípé wọ́n ń lọ ganu sílé K1 kí ló dé tẹ̀yìn náà lọ fi ganu sílé bàbá òun bàbá. wáàsí àti wàásù eléyìí tí ó máa mú ọkàn K1 the ultimate rọ̀ òun ló yẹ kẹ́ ẹ máa ṣe fún un kì í ṣe pé kẹ́ ẹ tún máa kí èpè ràbàǹdẹ̀ mọ́lẹ̀ kẹ́ ẹ máa lẹ̀ mọ́ bàbá òun bàbá àbí kẹ́ ẹ máa fún ọ ní ultimatum ọjọ́ méje láti bẹ̀bẹ̀ bíi bẹ́ẹ̀ kọ́ ẹ ṣe gbá ẹ ṣàwọ ẹ máa rántí wípé ẹ̀yin gan kọ́ lọ́lọ́hùn àṣejù àwọn àáfàá yìí ó ti pọ̀ jù ẹ lọ ṣàgbéjẹ́ ọ̀rọ̀ rèé o ọ̀rọ̀ ti yíwọ́ ó sì ti búrẹ́kẹ́
kí lè ro tiyín lórí ọ̀rọ̀ tó ń lọ wọ́n ganu sí i wọn ò ganu sí i èé ṣe táwọn pásítọ̀ tí wọn ò lọ fi ganu sí i àbí tí K1 sọ pé àwọn pásítọ̀ wọn wá ganu sílé òun tó fi jẹ́ wípé àwọn àáfàá ló darúkọ wípé wọ́n wá ganu sílé òun ta ló lẹ̀bi ta la láṣejù nínú K1 the ultimate àtàwọn àáfàá oníganuganu ẹ máa bá mi drop opinion yín àti comment yín sábẹ́ comment section fídíò yìí ẹ ṣé o.